kàsára ọkọ ẹ̀mí ẹgbọ́n ṣé òótọ́ ni pé búbu ti kú tí kò bá ṣe pé búbu ti kú láàrin ẹjọ́ responsibility búbu láàrin pé kó bọ́ta náà kó bá wa sọ̀rọ̀ kó ṣe pé kó máa rán advice àbí nǹkankan ràn sí wa all the time. Àrùn yìí kẹ́ ló ṣe mí ẹ mọ̀ pé ẹ̀yin ẹ̀ lè rí létẹ̀ máa dé sínú pẹ̀lú gbogbo tí ò bá ṣe pé ẹ̀yin náà ń benefit nínú ọ̀rọ̀ terrorist business tẹ̀jọ́ ń ṣe náà kí ló mú yín tẹ̀ resign ẹ̀ ṣe resign ṣókè ṣé bí ìlú yìí ṣe ń lọ inú yín dùn mọ́ as a good Christian as a pastor ẹ̀yin náà ń ṣe cashing pastor tó ń ṣe cashing náà báyìí o nǹkan ẹbọ rí ṣe pastor tó ń báwí tó ń warùn kíra báyìí o nǹkan ẹbọ rí ṣe tí ẹ bá fẹ́ di nǹkan ẹbọ rà o ọkùnrin mi tí o bá ṣe pé fẹ́ di nǹkan ẹbọ láìpẹ́ ẹ lọ resign advice tí mo fẹ́ fún yín rìn ẹ lọ resign tí o bá ṣe pé ẹ̀yin náà ní owó tẹ̀ ń jírí bẹ̀rin ẹ resign ṣé bí Nàìjíríà ṣe ń lọ yìí ṣó tẹ́ yín lọ́rùn àmàsọ tàláìsọ ẹ̀rọ ọ̀rọ̀ tí lọ ń gbé mídùmá wá ọ̀gá màlámì àbí kí náà pè yín gbogbo owó tẹ̀ gbà lẹ́ máa ṣe àkáǹtì fún gbogbo àwọn tó wà ní ìjáàjì recovery èmi èwúrẹ whistleblower EFCC o gbogbo owó tẹ̀ ṣe tẹ̀ ń gbà látijọ́ yìí níbo ló wà kárí gbogbo yẹn lẹ lọ fi kọ́ NNPC ni àbí tẹ lọ fi ṣe refinery Nàìjíríà láti máa lọ síwájú díẹ̀díẹ̀ àmọ́ owó àárín àkáǹtì fún wọn kàn ń gbé mi ni tí wọn bá gbé owó mi ejò á gbé owó mi àbí kí ọ̀bọ gbé owó Nigeria is all about cash. Ọlọ́run ò rẹ̀ jọ tètè wá pa Nàìjíríà rẹ jọ bàbá pa Nàìjíríà rẹ àwọn pípé kan di wọ́n kàn ń fraud wa ni wọ́n fraud government.